bá ṣe kíní ìyá yọ pé kó kálukú máa sọ ìwà wà ní sísọ pé ọmọ ọdún mélòó ni wọ́n. olóṣojú rẹ̀ sálẹ̀ ọjà. fọwọ́ lè wá ìdùn fọwọ́ ìyẹn tó fi dá ẹnìkẹ́kọ̀ọ́ ò lè já ìta gbangba náà ti ṣiṣẹ́ ọ̀ àmọ́ kò lè yé wa ìyẹn kan kàrámà tí mo fẹ́ sọ lónìí ẹyọ kẹrẹ kàrámà tí mo fẹ́ sọ àmọ́ jẹ́ kí n yànnà náà ìyẹn kó lè yáwó èèyàn. kó lè bá yé wa. àwọn sẹ́ríf lọ wá láti Wàgá. Masha Allah. táwọn sẹ́ríf bá sì dé láti Wàgá odidi ẹran bàbá máa pa lójoojúmọ́. ìkánú àwọn ọmọ sẹ́ríf tọ́jú ọmọ bàbá nù bàbá ṣe Abdullahi Dogo. wọ́n wá pa ẹran tán ọwọ́ awú ìfún ẹran ọwọ́ awú ìmọ̀wọ́ ni wọ́n ń fi ọwọ́ sun ẹran. àwọn yẹn wá ní ìdẹ́nu bàbá ní kì í ṣe náà gbogbo tó bá jẹ́ ṣúra fún àpapàpàkà iná ọ̀gbọ̀dọ̀ jó wọn. Allahu Akbar. kíní ẹ wá kó ìdààmú bọ́kàn àwọn àgbàlagbà àwọn tí ń kù lágbàlagbà ń jọ́nà wájú bàbá pé ṣé báwọn ṣúra fún àìṣe bàbá nígbà ṣe rí nù. wọ́n wá lọ tí wọ́n wá pẹ̀rẹ́ ńjọ́ kan bàbá ní kíní táwọn àlejò wa ti ẹ̀sìn ní òní ẹ bá ń kó fún ẹran o bàbá náà wá wé ìfún ẹran wọn wá dáná wọn wá gbé ọwọ́ sí iná. ọmọ yẹn kò rí ìdarí ìyàmẹ́lìkọ̀ ọ̀rọ̀ bàbá náà wá gbé ọwọ́ sí iná wọ́n wá sun ìfẹ́ ẹran yẹn ó jiná wọ́n ní ẹ fata sí ẹ fi yọ̀ sí bàbá ní kálukú ọmọ wa já lọ́wọ́ mi èmi mọ́ra àmọ́dù sọ pé ẹni tó wà ń bẹ̀ tó jẹ́ ń bẹ̀ lé nìyí lọ́rọ̀ ti lè wọ̀ fún. فاسكهم فهو على أولى شاهد إن الأولى تمزنة للأسد. ànífọ̀ àwọn akóredé olóyìn wá káàkiri ìlú àwọn èèyàn wá ń pe àṣegbóná dẹ̀rọ̀ ni àwọn kèfèrí náà máa ṣe àwọn eléégún máa ṣe ọ̀rọ̀ wá ta sí bàbá wọn mọ́ra àmọ́ kò láàrú létí. bàbá bá ń ṣe wá sí sálẹ̀ ọjà wọ́n wá ṣe é bíi yánà rùkún ní bájọ́ wá sàlẹ̀ àwọn tafsiri kan ṣe ń sálẹ̀ ọjà lọ́dún nìyẹn bàbá wa ṣe tafsiri ní bàbá ní àhá ìdí ń jóyàn lára ná àṣẹ ọlọ́run ni bọ́lọ́run bá ti yọ àṣẹ nkú òǹbẹ́ iná ọ̀gbọ́dọ̀ jóyàn àwọn àká máa wá ṣiṣẹ́ níbẹ̀ òṣùràfà ṣẹ̀rífù tọ́lọ́run tànà Muhammad ẹgbẹ́ náà ọ̀gbọ́dọ̀ jó wọn mọ́ iná táyé ọ̀gbọ́dọ̀ jó wọn iná tọ̀run ọ̀gbọ́dọ̀ jó wọn. قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم. ẹjẹ́ ń fi hàn ibẹ̀ tí ń jóyè lára ná ọlọ́run ni kì í ṣe ná. ó sì kánú lẹ́ẹ̀mí ọ jáde wọ́n ní dán ni ẹjẹ́ wọ́n á fè yìí tí ì ṣe dán hàn yìí. bàbá yọ lampoda wọ́n yọ gílóòbù kó nu lampoda wọ́n já lampoda kó ń bẹ̀ wọ́n wá gbá positive àti negative wọ́n bá méjèèjì ní. kì í ṣe kí wọ́n tọ́ ọ̀bọ̀ lampoda wọ́n ní ẹja lampoda yẹn kó ń bẹ̀. àlèhù. wọ́n wá mú positive wọ́n mú negative méjèèjì wọ́n wá gbá a mú ìlú wa. àlèhù bí ẹ̀dá sí zamani mọ́rákìmá ní àlùfíà abẹ́sẹ̀lẹ́wọlé nílẹ̀ mọ́sẹ́lẹ̀. ìyẹn kọ́ ìmọ̀ ìwọ̀ la àkàtàṣe sọ̀fọ̀ àwọn lànà báwọn là àṣìṣàlẹ̀ lẹ́yìn amúdáwé àwọn mọ̀njídé. bàbá wa ní fún àgbà lánàá tí wọ́n bá béèrè lọ́wọ́ ìpèkìlì kàrámọ̀ bàbá ń fún àgbà ẹ fọ̀rọ̀ náà lẹ̀. ẹ sọ fún gbogbo ayé pé iṣẹ́ tí bàbá wa ṣe àálìmí wa sí bàbá ń fún àgbà ló parí ẹ̀. Adama Allah hayata. ẹ sọ fún gbogbo ayé pé iṣẹ́ tí bàbá ṣe àálìmí wa sí nílọrin bàbá ń fún àgbà ló parí ẹ̀. ẹgbẹ́ báwo ni wọ́n ní oríkì tí wọ́n máa fi kí Ìlọrin wọ́n máa pé Ìlọrin kèrè àlìmí ìlú tó yẹ olè gígùn ẹ̀sìn lè gígùn lé wa ọ̀gbọ̀ngbọ̀ lóró bẹ̀ lọ́jọ́ pẹ́pọ́ wọn náà pa aṣọ ni wọ́n pín Kùránì pátápátá ìlú tí ó mọ́wọ́ ò bá mọ̀ wọn ò mọ̀ Kùránì ké rárá gbogbo ìlú tó sì máa sọ ṣèbí gbajúmọ̀ náà lò kiri káyé ìfẹ́ àfẹ́jù ti lórí bẹ́ẹ̀ Kùránì àwọn sì ń jogún àṣírí tó pọ̀ táwọn Ìlọrin ló jẹ́ ó kìí kan fi Ìlọrin látàná nù ìlú tó yìí ò lé gígùn àmọ́ ọdún tí wọ́n kírètì Kwara State tí wọ́n gbé kápítà wá sí Ìlọrin egúngún wọ̀ lọ́rin ẹ̀yin bàbá wa Dáúdù ó ṣojú yín o egúngún wọ̀ lọ́rin eégún onípàlìkà
Ìgbónú wọn náà fẹ́ máa ṣe culture state culture gbogbo òlu tí wọ́n ń bẹ lábẹ́ Kwara State pátápátá wọn wá kéwù wọn wá lọ rí. àwọn ń gbé bá kọ̀ tí yóò rìn ẹ fi bàdìkà tí ó bá kọ̀ tí yóò rìn. eégún oníbàdìkà àwa péjú wò ó níwájú gbangba ní ẹ̀yà àfa àdìmí. School tó ń pè ní United Primary School lẹ́nìí ibẹ̀ ní fíìdì táwọn eégún ti máa lọ jó wọ́n wá jó wá síwájú ilé ọba ìgbónú kan wá jó ọwọ́ ajó wọnú fáàgbà ọgbà sáré wọlé ọwọ́ ajó lójú wíńdò alájà àlérò àwọn náà ni wọ́n jòkó yìí ìgbónú wa ń pè nǹkan kan lójú wíńdò alájà àlérò ńjọ́ náà màmá wa sáré lọ bá àwọn bàbá nínú láti inú káàkiri bàbá ìgbónú máa dúró lójú wíńdò bàbá ní lójú èmi mọ́ra àmọ́dù eégún ọ̀rọ̀ yín ìyẹnjú ẹ̀ lọ́wọ́ ìgbónú tí wọ́n á wojú wíńdò ìyàwó mi bàbá jáde wọ́n kásọ lórí rẹ̀ wọ́n sì sọ aṣọ rẹ̀ náà gbogbo èèyàn wá ń wípé àwọn tó wá fún kọjá láti ní bàbá ń bá àgbà tí ìwọ náà sọ ó ti jásọ rẹ̀ náà ìjọba ó ṣe gbá ìjọba ó ṣàwo nǹkan kan ò torí ẹ̀ ṣe wá àsìtọ́ tẹ̀lé ni bàbá sọ pé ẹ sì bá sí àfáà nínú ìjẹ́ lẹ́yìn èyí tí wọ́n ṣe èyí wọn ò tún ṣe cultural display mi máa ń lọ rí ẹ bá sí àfáà nínú ìjẹ́. àṣepọ̀lọ́ ń sọ ló parí ẹ̀ pátápátá ọ̀pọ̀lọ́ ń sọ ló parí ẹ̀ pátápátá àwọn àṣekù iṣẹ́ àwọn àlímẹ̀ ọlọ́run sọ ló parí ẹ̀ pátápátá àmọ́ wí ló parí ẹ̀ pátápátá ọlọ́run sọ ló parí ẹ̀ pátápátá gbogbo àṣekù iṣẹ́ àwọn àlímẹ̀ ọlọ́run sọ ló parí ẹ̀ pátápátá. Ìṣẹ́jú méjì. Lẹ́wọ̀n yẹn ní kò wò ó, bàbá ìnáwó lẹ́wọ̀n yóò jáde. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo wa náà ló sojú tá a ti dàgbà díẹ̀ nísìn. Tọ́ba ti dinú àwẹ̀ challenge ní orí ọba ni wọ́n ti ṣe. Bẹ́ẹ̀ni. Bọ́bá ti wá bẹ̀rẹ̀ challenge tí wọ́n ń ṣe tí wọ́n ń jí wéré tán sí gbogbo ẹ̀ bí à ń mugbó bí à ń fa sìgá. Ntí o máa lọ wájú ẹ̀. Ẹni tí òróró nǹkan òkú ni wọ́n fi jábọ́ àtẹ̀kọ́sàn. Tọ́ba wá kú ọdún kọ̀ọ̀la wọ́n wá sí challenge wájú ilé ọba. A máa sí challenge wájú ilé ọba èéfì ìsìlẹ̀ ó sì máa wá bá wa nínú fáàgbà. Bàbá wa rúṣẹ̀ fún bàbá níjọ́ kan. Níta gbangba ní sáwìn náà ni bàbá wa cross ẹsẹ̀ pé ní mara àmọ́dù ń bẹnu ilé wọ́n sì mú sìgá nu ilé àfáà ní wọ́n ń bá mi. Lẹ́yìn èyí tí wọ́n ṣe ìwọ̀n àlè ṣe mi ìmọ̀ Kùránì ní ọgbẹ́ ìyẹn rẹ̀. Báwo wá ní wà inú bàbá yìí kò fi dáyé? Bàbá sọ ní tàgbàgbà. Bàbá àná ò làwọn yóò jáde. Bàbá sọ ní tàgbàgbà pé tí wọ́n ń ṣe lórí àfáà níbi tá àfáà níbi gbé kalẹ̀ fún mi. Wọ́n yí padà yóò di Al-Qur'an lọ́dún tí máa ń bọ̀. Wọ́n sì yí padà wọ́n wá sí challenge Al-Qur'an. Ẹni tó wá kọ́kọ́ gba first nínú àwọn tó kí Qur'an náà Dr. Saddam. Allahu Akbar. Ṣé kì í jẹ́ ìrọ̀gbé? Ẹgbẹ́ ìrọ̀rùn tó bá wà ń bẹ̀. Wọ́n ṣe competition Qur'an. Dr. Saddam ló gbà lọ́dún àkọ́kọ́, òun ló gbà lọ́dún ẹlẹ́ẹ̀kejì. Báwo wá ní wà inú bàbá yìí kò fi dáyé? Làwọn yóò ní kọ̀ ọ́, bàbá àná ò làwọn yóò jáde. Làwọn yóò lè kọ̀ ọ́, bàbá àná ò làwọn yóò jáde. Ṣé o kà? Ẹgbẹ́ ìrìn àjò láti ibi tí mo dúró sí yìí. Ẹ kọjú sílẹ̀ Haúsá. Ẹ wá gbà lọ Mali. Ẹ gbà á lọ sí Burkina Faso. Gbogbo wòlíì ọlọ́run tẹ bá bá ń bẹ̀ tó bá jẹ́ Tìjàníà ẹ kọ́ máa lọ yín. Yóò béèrè lọ yín pé ǹjọ́ ọmọ ẹni tí wọ́n ń pè ní Sheikh Ahmed Abdullahi fi bẹ́ẹ̀ ti fi Amirul Mu'minin fi Ìlọrin. Masha Allah. Gbogbo nǹkan bá jẹ́ ṣéhù láti ijọ́ náà dè ní dọ̀là tí wọ́n bá tọ́ ọ bá rìnrìn àjò délùú tí wọ́n ń pè ní Mali. Ẹni tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ náà ni bàbá ń fa àgbà. Ìyẹn yìí ṣètàn. Èmi wá rìnrìn àjò. Mo dé ìlú tí wọ́n ń pè ní Pẹ̀tẹ́kúta. Wọ́n bá ṣe òtún pè ní ṣe Abdul Atik. Wọ́n wá introduce mi ṣe Abdul Atik pé ọmọ ṣe Ahmed Abdullahi. Bàbá yẹn dìde kúrò lórí ìtẹ́. Wọ́n wá kúnlẹ̀ níwájú mi. Wọ́n wá sọ bàbá kí ló tẹ ẹ kúnlẹ̀. Wọ́n ní tó táwọn kúrò ní Wàgá. Gbogbo nǹkan bá wá láti Wàgá wá sí Nàìjíríà. Tẹ́ ẹ bá fẹ́ kúrò ní Wàgá lọ́dọ̀ ṣe Abdullahi Dúgùn. Ní tí wọ́n sọ fún ọ ni pé kí iṣẹ́ tó ń ṣe lọ́dọ̀ wa ó lè pé Ìlọrin kọ́ máa gbà lọ. Tó o bá wá dé lọ́rin ilé Sheikh Ahmed Abdullahi
fi bayti amirul mu'minin Ìlọrin ibẹ̀ ní kò gbà lọ àṣẹ́bíyàn bá pẹ̀lẹ́ ní àmáwíyá Nàìjíríà tó bá lọ sí yóò tó lọ sí wàgá tó lọ sí tẹsílìm tó bá fẹ́ gbà pé àfikún tọ́dọ̀ bàbá ń fa. bàbá kí la wá tí ìwí tẹ fi kó wá kí la wá tí ìwí tẹ fi kó wá a ò tí ìwí táǹkà yẹn bọ̀ lápò kí la wá tí ìwí tẹ fi kó wá. ayé kò fi dáyé làbáyé bá wò bàbá náà ó lámú yóò dájú. báyọ̀ bá ń sọ bá ń ṣe fáàrí lórí tọ́lọ̀ ń ṣe fún bàbá wa ẹni káwọn náà jáde ká ṣe fáàrí tọ́lọ̀ ṣe fún bàbá wọn. Mashallah. wọ́n ní báyà lẹ́ẹ̀kọ́ ọ̀bá jọjú ẹ kíkọ́ lọ mọ́kìnrin ọ jáde kọ́ kọ́dá sí ẹ. àwọn ẹ̀kọ́ lọ bá bàbá wọ́n ní bàbá kí ló dé tẹ̀ ń bí wọn púpọ̀ báyìí ẹ̀ ní láwọn ọmọ yìí tọ̀ bàbá ní tí mo bá lọ tán ẹ fi àwọn ọmọ yìí ẹ fi ṣe déédéé àwọn ọmọ mi tá a bá ṣe déédéé ara wọn ajá sọ́rọ̀ wọn ọ̀gbà fún mi sí bàbá lọ́dọ̀ dé. ẹ sì máa pariwo ṣé ìgbò ẹ bá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. àlàáfíà hàmáwí kò ní rọ́bìkà ṣáàkìrà nàbí. ṣáàkìrà ẹ̀. pariwo ṣé ìwé pẹ̀lú ìgbò. kò ní rọ́bìkà ṣáàkìrà. gbogbo ọmọ tí bàbá ń bá gbà bí kò sọ́dà dànù rẹ̀. lábẹ́kẹ̀ bẹ́kẹ̀. ìyá abúlé àlọ́ wí.